ìtúsílẹ̀, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti 41 days fasting and prayer ó tún ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tí a wà yìí 2025 láti ọwọ́ ìránṣẹ́ ọlọ́run alààyè Prophet Michael Olohunbe olùdásílẹ̀ Lord God Live Church fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu 41 days fasting and prayer tí ó ṣẹlẹ̀ tí gbogbo ènìyàn yóò sì rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọlọ́run. Ìwọ tó wojú olúwa fún ọmọ, fún ìtúsílẹ̀, fún ìdáǹdè àti ìrànlọ́wọ́ tàbí fún ìgbédìde ọlọ́run alààyè, ẹ lè pe bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07036038757 lẹ́ẹ̀kan sí 07036038757. lè darapọ̀ mọ́ wa nínú ìjọ wa fún ìsìn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Tuesday fún enough is enough, bẹ́ẹ̀ni àti ní gbogbo ọjọ́ Sunday fún ìsìn ìṣẹ́lógún tí ó máa bẹ̀rẹ̀ látàrí ogójì òwúrọ̀ wá kí o sì rí pé rere ni o. Ẹ káàbọ̀ sí orí ètò wa, a kí yín káàbọ̀ bàbá wa Prophet Michael Olohunbe tí olùdásílẹ̀ ìjọ Lord God Live Church tí ó wà ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ Akíọdé Òdùdúbẹ́gà ní ìlú Èkó. Bàbá wa ẹ káàbọ̀, a kí yín. Mo kí yín pẹ̀lú. Mo fi àsìkò yìí gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí níbi gbogbo ní orúkọ Jésù. Jẹ́ kí Ọlọ́run kó dìde kó gbé yín sókè ju bí àwọn ọ̀tá ti lérò lọ. Kí Ọlọ́run kó dìde kó mú gbogbo ìdíwọ́ dènà wájú yín kó mú kúrò. Kí Ọlọ́run kó dìde kó fi àsìkò yìí kó fi ṣẹ́gun fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Bàbá wa ẹ ṣé gan ni. Bàbá wa àwọn ọ̀rọ̀ kan wà tó ń rú wa lójú látijọ́ yìí, ọ̀rọ̀ nípa àwẹ̀ tí àwọn a máa ń gbà. Afẹ́kẹ́ bá wa ṣàlàyé pàtàkì àwẹ̀ gangan. Kí ni ìtumọ̀ tó àwọn kan máa wò pé àwọn tó ń gbàwẹ̀ yẹn wọ́n fi para wọn ni, àwọn kan dẹ̀ máa ń ní ìgbàgbọ́ nínú àwẹ̀ gangan. Bàbá wa afẹ́kẹ́ bá wa sọ pàtàkì àwẹ̀ gangan àti iṣẹ́ tó ní ṣe nínú ẹ̀dá, tó ní ṣe nínú àwa ènìyàn gangan. Kí làwẹ̀ ní ṣe nínú wa? Ẹ ṣé olóòtú. Àwẹ̀ jẹ́ nǹkan tí Ọlọ́run pa láṣẹ nínú ayé ènìyàn. Ẹ rí, àwẹ̀ jẹ́ àsìkò tí èèyàn máa ń wá Ọlọ́run rẹ̀ rí. Ẹ rí, ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìtumọ̀ àwẹ̀ àbí ìmúlò àwẹ̀ àbí nǹkan tí àwẹ̀ jẹ́ àbí nǹkan tí àwẹ̀ lè ṣe. Ẹ rí, láìsí ẹ̀rí nínú ìwé Mark nípa Mark 9:29 ẹ̀mí Ọlọ́run sọ nípa àwẹ̀ àti àdúrà. Òun nìkan ni a lè fi ṣẹ́ àwọn ogun míì tó jẹ́ pé ó máa ń dìde láti dá ọ̀nà èèyàn rú, láti bá ènìyàn jà. Ṣẹ́rí tí èèyàn bá ti jẹ́ ọmọ ológo ó di dandan kí ó jẹ́ pé onítọ̀hún máa rí ìdánwò yìí náà ń pè ní ogun. Ìdánwò yìí dẹ̀ ní ó máa ń tí èèyàn bá borí rẹ̀ ó máa ń lọ sí ìpele mìíràn. Náà tí ìdánwò yìí bá máa wà nínú ayé yẹn àbí kó tó wà lèèyàn ní ẹ̀tọ́ láti máa gba àwẹ̀ oríṣiríṣi ló wà máa sọ̀rọ̀ nípa ẹ̀ náà nígbà míì, ṣùgbọ́n àwẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn fi ń kojú ìṣẹ́gun, èèyàn fi ń ṣẹ́gun gbogbo àwọn ẹ̀mí òkùnkùn àbí ìdíwọ́ ìdènà àbí téèyàn fi ń ṣẹ́gun àìrí ògolo. Ẹ̀rí téèyàn bá wà tó bá yẹ pé kò rí ògolo tó bá gba àwẹ̀ àdúrà onítọ̀hún lásìkò náà àwẹ̀ àgbà. Nǹkan tí Mark 9:29 yẹn ṣe sọ ọ̀rọ̀ fún wa nìyẹn pé nípa àdúrà àti àwẹ̀ òun ni a lè fi ṣẹ́gun, a lè fi gbógun àwọn ìmọ̀tàwó. Nínú ìwé Joel 21:27 Bíbélì tún sọ nípa àwẹ̀ yìí pé àwẹ̀ tí à ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí a ti wà nínú àwẹ̀ 41 days tá a máa ń gbà lọ́dọọdún yẹn báyìí. Àwẹ̀ tí à ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí òun ni láti mú ìkorò kúrò nínú ayé àwọn ènìyàn. Nígbà gbogbo tí a bá ti ń gba àwẹ̀ báyìí nítorí àṣẹ Ọlọ́run ni pé láìsí àwẹ̀ àti àdúrà ìyanu ò lè ṣẹlẹ̀, ṣùgbọ́n lásìkò tá a bá ń gba àwẹ̀ àti àdúrà yìí ó di dandan kí ogun ṣẹ́, ó di dandan kí ìyanu ṣẹlẹ̀, ó di dandan kí àwọn òkè dúdú kí ó kókó wọlẹ̀ kó kọjá lórí ìṣòro ẹ̀. Now ìdí nìyẹn tó yẹ pé tíwọ náà bá lè gba àwẹ̀ yìí lásìkò yìí 41 days ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún òun la àwẹ̀ yẹn bẹ̀rẹ̀. Àwẹ̀ yẹn bẹ̀rẹ̀ ó ti wà náà báyìí ìwọ tó ń gbọ́ mi. Nítorí náà má fà sẹ́yìn. Ẹ̀rí tó bá tún wá jẹ́ pé o ní àǹfààní kan níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi lágbàáyé
now àwẹ̀ tí mo máa ń gùn tí ìyanu ọlọ́run máa ń bẹ ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wò tí olúkálùkù máa ń jẹ́rìí sí agbára ọlọ́run yẹn àwẹ̀ yẹn la wà nú ẹ̀ nísìnyàn bí o ní nǹkan tẹ̀mí ọlọ́run fẹ́ sọ nípa ẹ̀ tó fẹ́ gbọ́ tàbí o ní ìṣòro kan tó jẹ́ kó dojúkọ ẹ́ bí ìjákulẹ̀ bí ìdíwọ́ ìdènà bí ohunkóhun tó dárí pé bóyá pé tí wọ́n gan ti sáré lórí ẹ̀ tí o lè rí àsìkò tó gún ẹ máa ṣẹ́ ni nítorí pé bíbélì ti sọ ìwé mímọ́ ti sọ fún wa wípé nínú ìwé Joel chapter 2:21 to 27 yẹn ipe ìyanu ọlọ́run máa bẹ̀ wá wò nínú àwẹ̀ yìí ni olúwa fúnra rẹ̀ kéde ìtúsílẹ̀ ìgbàlà ìwòsàn ìmúláradá àti ìṣẹ́gun fún ẹnikẹ́ni tó bá ní àǹfààní tó pè ní àsìkò yìí tí a gbàdúrà fún àbí tẹ́mi ọlọ́run sọ kankan nípa ayé ẹ̀ tó jẹ́ pé ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa fún ní ìṣẹ́gun ó di dandan kó nítọ̀hún kó rí ìṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé gan ni bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín kí a tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká fi ojúbà ká dé ibi ìpolówó ọjà wò náà. ìtúsílẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu di 41 days fasting and prayer ó tún ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tí a wà yìí 2025 látọwọ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé Prophet Dr. Michael Olohunbe olùdásílẹ̀ Lord God Live Church fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu 41 days fasting and prayer tí ó ṣẹlẹ̀ tí gbogbo ènìyàn yóò sì rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọlọ́run ìwọ tó wojú olúwa fún wọn fún ìtúsílẹ̀ fún ìdáǹdè àti ìrànlọ́wọ́ tàbí fún ìgbédìde ọlọ́run àlàyé ẹ lè pe bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07036038757 lẹ́ẹ̀kan sí 07036038757 lè darapọ̀ mọ́ wa nínú ìjọ wa fún ìsìn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Tuesday fún enough is enough bẹ́ẹ̀ni àti ní gbogbo ọjọ́ Sunday fún ìsìn ìṣẹ́nilógún tí ó máa bẹ̀rẹ̀ látàrí ogójì òwúrọ̀ gbà kí o sì rí pé rere ni olúwa. ẹ káàbọ̀ sí orí ètò wa a wà pẹ̀lú wòlíì àgbáyé ni Prophet Dr. Michael Olohunbe. Bàbá a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé torí a ti rí pé ẹ ti wà nínú àwẹ̀ 41 days báyìí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan bàbá àwọn èèyàn ṣé àǹfààní wà láti máa bá yín sọ̀rọ̀ nínú àsìkò àwẹ̀ yìí bí wọ́n lè pè fóònù nọ́mbà yín tẹ́yìn náà lè ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀. pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run níbi gbogbo làwọn èèyàn máa ti ń pè tán bá ti mọ̀ pé mo ti wà lórí òkè àwẹ̀ báyìí lọ́dọọdún even àwọn èèyàn míì wọ́n ti òkè òkun wá sí Nàìjíríà nítorí àwẹ̀ yìí so ẹnikẹ́ni tó bá pè lásìkò yìí mo máa gbàdúrà fún mo máa ṣàlàyé bí ìran ayé rẹ̀ ṣe rí àti ohunkóhun tó lè ṣe tí ọ̀rọ̀ rẹ̀ lè fi rójú ẹ̀mí Ọlọ́run á sọ nípa ẹ̀ Jésù lọ. ohun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó ń gbọ́ wa nílé ní oko ní ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ̀yin náà láǹfààní láti bá bàbá wa sọ̀rọ̀ ní àsìkò tí wọ́n wà yìí nítorí bàbá wà ní orí òkè báyìí pẹ̀lú àwẹ̀ àti àdúrà ẹ lè pe bàbá sórí nọ́mbà yìí 07036038757 07036038757 kí gbogbo aká máa kọ sílẹ̀ àǹfààní wà láti bá bàbá wa sọ̀rọ̀ bàbá ẹ ṣé a fẹ́ lọ sínú àwẹ̀ báyìí àti àwẹ̀ n tó ní ṣe àwẹ̀ pẹ̀lú àwẹ̀ àti àlá because àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa àlá pé ṣé àwẹ̀ ṣó lè papọ̀ mọ́ àlá mọ́ àwẹ̀ àti àlá ṣé tí èèyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ tí èèyàn bá ń lára àwọn àlá kọ̀ọ̀kan afẹ́kẹ́ bá a ṣàlàyé lórí ẹ̀ àti pé bàbá tí èèyàn bá ń múra ní ojú àlá tí ó ń ṣèǹjẹ aṣọ tó ń pààrọ̀ aṣọ ní ojú àlá kí ni ìtumọ̀ nǹkan tó já sí bàbá. ẹ ṣe olóòtú àwẹ̀ àti àlá kò sí nǹkan tó di lọ́wọ́ nítorí pé tí èèyàn bá pa ọ̀pọ̀lọpọ̀ tó ń lálà lásìkò yìí ẹ̀yin náà gbọ́dọ̀ máa gbé kọ́ máa sọ̀rọ̀ àlá tán lá tí àlá yẹn ti máa fún wọn láwọn ìtumọ̀ nípa àlá yẹn ṣé wá rí àlá tí èèyàn bá ń wọṣọ lójú àlá ó pé sí oríṣiríṣi irú ẹni tó múra lójú àlá tó kàn wọṣọ tó tí ò ní irú aṣọ yẹn lójú ayé tó wọṣọ yẹn lójú àlá tó múra rẹ́gẹ́dẹ́ kó nítọ̀hún kó yá gbàdúrà
kó gbàdúrà fún ìṣẹ̀lẹ̀ búburú tó jẹ́ òjijì pàápàá ikú òjijì kó nítọ̀hún kó gbàdúrà fún tó nítọ̀hún téèyàn bá pààrọ̀ aṣọ lójú àlá torí pé òun fẹ́ wọṣọ yẹn lòun lajú ìyẹn da gan irú ẹ̀dá bẹ́ẹ̀ ó fẹ́ kúrò ní ipò ó dìpẹ́ lórí irú aṣọ tó fẹ́ wọ̀ lójú àlá tó bá jẹ́ pé aṣọ tó ya ló wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá fẹ́ wọ aṣọ mìíràn torí pé aṣọ tóun fẹ́ wọ̀ yẹn ó dájú aṣọ tí ó ya téèyàn tóun wọ̀ tẹ́lẹ̀ lọ irú ẹ̀dá bẹ́ẹ̀ mean pé ó fẹ́ kúrò nínú ipò ìpọ́njú ó fẹ́ wọnú ipò ayọ̀ lọ gbogbo ẹnikẹ́ni tó bá lálàá pé òun change aṣọ lójú àlá yẹn ni pé ìhun rẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá múra tó ń ṣe pátí yẹn ní òòsà bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé gan ni sà á dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa ṣe. ìtúsílẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu di 41 days fasting and prayer ó tún ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tí a wà yìí 2025 látọwọ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé Prophet Dr. Michael Olohunbe olùdásílẹ̀ Lord God Live Church fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu 41 days fasting and prayer tí ó ṣẹlẹ̀ tí gbogbo ènìyàn yóò sì rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọlọ́run ìwọ tó wojú olúwa fún ọmọ fún ìtúsílẹ̀ fún ìdáǹdè àti ìrànlọ́wọ́ tàbí fún ìgbédìde ọlọ́run àlàyé ẹ lè pe bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07036038757 lẹ́ẹ̀kan sí 07036038757 lè darapọ̀ mọ́ wa nínú ìjọ wa fún ìsìn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Tuesday fún enough is enough bẹ́ẹ̀ni àti ní gbogbo ọjọ́ Sunday fún ìsìn ìṣẹ́lógún tí ó máa bẹ̀rẹ̀ látàgbogbo jẹ́ òwúrọ̀ gbà kí o sì rí pé rere ni olúwa.